Olúṣọlá mo tún ti dé lónìí gẹ́gẹ́ bí ìṣe mi. Òdú ni mímí kì í ṣàìmọ̀ fólóko, èmi ni dókítà ọ̀mọ̀wé olóhùn arére. Ìbà kọ́dá ìbà ṣẹ̀dá, ìbà fọ́ba tó solé ayé ró táyé òyìnge, ìbà fọlọ́dùmarè tó solé ayé rọ̀ tó ń gbogbo wa lọ ní mí nìjọ̀jọ̀. Ǹjẹ́ lónìí mo tún wá rí gbà nílé bàbá mi Ẹ̀gbámọ̀líṣà bí agbègbè àkàlà. Olúṣọlá bá ò bá torí iṣu jẹpo ṣe bóyá ká lè torí epo jẹṣu, àti pé iṣu ẹni ní tọwọ́ ẹni ìbẹ̀kọ tó ṣe bí òwe níwájú ẹ̀yin àgbàlagbà. Ìyẹn náà ló wá fẹ́ mú mi lọ sílé bàbá olóríire tí wọ́n ń pè ní Mustapha Rashidi. Bàbá dáadáa, bàbá onínúure ni wọ́n, Afẹ́nifẹ́re bàbá àtàtà. Ẹ má bínú pé mo bá yín lóye, mo pè yín lórúkọ, orúkọ náà fi ń pọ̀ba aládé o, orí ìdọ̀bálẹ̀ náà ni mo kúkú wà, ọmọ àgbà kì í yájú ságbà. Mẹ́bí Yorùbá bọ̀ wọ́n ní bó kété bá dàgbà tán ọmú ọmọ rẹ̀ ní mu tó wá já sí pé bí mo bá fohùn àtàtà kí yín délédélé iṣu ọmọ náà lẹ́kúkú ń jẹ oúnjẹ ọmọ òní korò lẹ́nu yín àṣẹ Ìdùmarè. Gíga gíga là á bọ́jọ́ bá yọ akárí ayé àlàkọlẹ̀ ń tòṣùmarè, ayé ni malẹ̀ ń jẹ kú bàbá ẹ̀ òní kọ́júrè wàlẹ̀ àṣà. Mo kí yín o, ẹ kú ìtọ́jú bàbá mi ọmọ Akínwálé. Mẹ́bí bá a bá ṣe ni lóore bá bá lè dúpẹ́, Olúṣọlá bí ọlọ́ṣà kó ni lẹ́rù lọ ni. Ìyẹn ló wá fa sábàbí tí bàbá Olúṣọlá fi ní kí n kí yín dáradára. Bàbá mi ní bóun bá gbọ́kẹ́ owó fún yín bó pẹ́ títí ọ̀kẹ́ owó á tán, ó ní bóun bá gbóbì kan nínú ewé fún yín bó pẹ́ títí obì á lù. Ló fi wá ronú pé ìgbà tóun bímọ olóhùn dídùn kí ló wá túnde tóun òkúkú fi sọ fún mi kí n fohùn àtàtà kì í pẹ̀sẹ̀pẹ̀sẹ̀. Mi ò kúkú wá ní kọṣẹ́ fún bàbá tó bí mi lọ́mọ, bó ṣe wá pè mí ní kíákíá náà ló jẹ́ kí n kó pápá mọ́ra. Olúṣọlá iṣẹ́ aránkànníkàn jẹ́ ó ti yá ní wéréwéré, mo fẹ́ bá yín délé bàbá tó bí yín lọ́mọ gangan. Bàbá wa Rashidi Mustapha Ẹ̀gbá ní ọmọ Orolọ́tà, Ẹ̀gbá náà ni bàbá mi nílé Olúmọ, àwa lọmọ Ẹ̀gbámọ̀líṣà bí agbègbè àkàlà. Àwa ti wá ríra wa báyìí o, olókìní ti rọ́mọ ẹkùn. Ẹ̀gbálẹ́gbà jẹ́ ọmọ Olúmọ náà ní gbogbo wa, agboolé ló kàn yàtọ̀. Ìkèrèkú nílé bàbá mi, Ìjẹ̀mọ̀ nílé títí yín. Bó ṣe Jẹ̀mọ̀ Àgbádú, bó ṣe Òkè Ìjẹ̀mọ̀, bó ṣe Òkè Páàdì, Ìjẹ̀mọ̀ náà ní gbogbo yín kúkú ń ṣe. Ìjẹ̀mọ̀ la kọyánmọyìn ará àtàké ọmọ wọn nílé Àbókí. Ọmọ ọlá lọ́sùn gbogbo igba ọlá, ẹ̀rí oyè ọba bàbá rẹ̀ ọba. Egúngún Ìjẹ̀mọ̀ abijó lẹ́sẹ̀ bí òkòtó, babaláwo ń bẹ níjẹ̀mọ̀ tí wọ́n gbọ́ fá yanranyanran, oníṣègùn ń bẹ níjẹ̀mọ̀ tí wọ́n megbò wà, ìgúnnú tún ń bẹ níjẹ̀mọ̀ ọmọ ìdásò. Owó ń bẹ níjẹ̀mọ̀ bí ìṣẹ̀kẹ̀rẹ̀, ògùn ń bẹ níjẹ̀mọ̀ jìgbìnìjìgbìnì, ìjàmọ̀ ọmọ epo pọ́nroro ọ̀jáwẹ̀rẹ̀gẹ̀dẹ̀. Àtìkèrèkú àtìjẹ̀mọ̀ àtàgùrà títí tó fi dáké, àtìtòkú àtìtòrí títí tó lọ fi dé tòkò, ọmọ Olúmọ náà ní gbogbo wa kúkú ṣe. Àwa lọmọ ẹja ńlá gbénú ìbúṣòro, àwa lọmọ eruku ṣàwọ̀rọ̀ mìíràn. Àwa lọmọ agbójo lọ́wọ́ ogun, aṣàwòkó ìgbọ́ni ni wá, àwa lọmọ aṣàlọ̀ ṣáájú ìjà. Bàbá Rashidi ọmọ akatakítí ní ìbọn ìyẹrù oògùn. Adé orí Ẹ̀gbá ṣẹ̀kẹ̀ wuru, ọmọ olówó ẹyọ àná tòjò dẹ̀rù. Bàbá ọmọ Lákèsí ni yín, ẹ̀yin lọmọ òru là á ṣèkà, ẹni bá ṣèkà lọ́sàn-án olúwa rẹ̀ kò ní í farare lọ. Ọmọ ajógbẹ̀rú ni yín, má jógbẹ̀kọ, ẹrú ní í sin ní ẹ̀kọ́ kì í sìn nìyàn. Ẹ̀yin lọmọ aṣípà ọdẹ, ọmọ apàtí bàbà lẹ̀kẹ̀. Ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùn dé ni ọ́, ọmọ aríjòkun lójú ogun, ọmọ asẹ́tí mú mi kíkankíkan, ọmọ wíjọ́ kírun orí rẹ̀ ó gbọ̀n wẹ́rẹ́wẹ́. Ìwọ lọmọ onígbẹ̀dú àlùlà, onígbẹ̀dú àlù lówó lọ́wọ́, alágbogbo ọ̀rọ̀ míyàn tán. Bí wọ́n bá bí mi láké máa ṣẹnu gbígbó bí iyege, bí wọ́n bá bí mi nígbàgùrà máa gbólóhùn bí ọ̀jẹ̀. Ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùn dé ni ọ́, akitì bọ́ìn jìnjìn ẹrù oògùn. Mo kí ọ bàbá Rashidi ọmọ epo pọ́nroro ọ̀jáwẹ̀rẹ̀gẹ̀dẹ̀. Bàbá wa máa gbọ́ gúnugún kì í kú léwe, wàá fọwọ́ pawú wàá bèrè ìjòyè. Ǹjẹ́ bàbá ẹni bá wá ń bínú sí yín pé kẹ́ má rí ti yín ṣe, ẹ máa sọ fún wọn pé bí ìgbín bá ṣú àfàyà ẹ̀kọ́, bí ìjàpá bá ṣú àfàyà ẹ̀kọ́, máa gbẹ̀yìn lágbá lédìí ike, ẹ̀yìn arẹ́yìn ọ̀tá ẹ̀túrẹ́yìn òdì. Ọmọ ní sìnkú òkò látijọ́ táláyé ti dáyé, ẹ̀ẹ́gbẹ̀yìn ọ̀tá ó ti bí dandan.
ǹjẹ́ bẹ́ẹ̀ bá wá ń gbọ́ mi lónìí bí mo ṣe ń kì í bí ológun ẹrú tí mò ń kì í bí ọlọ́gbọ̀n ìwẹ̀fà ìṣe ni mò ń perí yín sówó tí mò ń perí yín sọ́mọ mi ò pé kẹ́ ẹ kú o ṣe ni mo pé kẹ́ ẹ pẹ́ láyé bówú ti ń pẹ́ nílé arọ́ ojú ẹ̀dọ̀ kì í fọ́ orí kì í fáwọn ẹ̀dọ̀ kì í dùgbìn bàbá ẹ̀ ò ní ṣàárẹ̀. ǹjẹ́ bàbá wa rẹ́ni tó wá ń bí pé ta ló ń kọrin ewì nínú àwo fún yín o ẹ máa sọ fún wọn pé ọmọ yín ni dókítà ọ̀mọ̀wé olóhùn arére Olúṣọlá Ìmísí òun lèmi ń jẹ́ Ìkèrèkú nílé bàbá mi tó bí mi lọ́mọ èmi lọ́mọ Ẹ̀gbámọ̀lísà bí agbóǹgbò àkàlà.